fúra o ọmọ àdàmà o torí ayé bẹ́lẹ̀. ilá òfúra ilá kọ́ lórí o ìkan òfúra ìkan bá wẹ̀wẹ̀ jẹ. gbogbo ayé káyé ká wá yìí ká máa fúra o. ìfúra lọ́mọdé lágbà máa ń fúra. ẹ fúra everybody kẹ́ ẹ fúra. ẹ fúra everybody kẹ́ ẹ fúra. Fura bari fọ́tò ẹ̀fura ẹ̀fura everybody ẹ̀fura. Everybody ẹ̀fura. orin ti bàrí fọ́nkì lẹ́ńgbọ́ ọmọ bàlákẹ́ o. ó yá ẹ̀fura everybody ẹ̀fura. bàrí ṣókì ẹ̀fura everybody ẹ̀fura. bónílé ò bá fura mo ṣàṣe bolè ní oko àkọ́jí. orin bàrí ṣókì ló ń gbọ́ ẹ̀ dé wálé. ọmọ Mr. Fuji dé ìka mi àrẹ àyíké o. aláùsá ti sọ ní lọ́wọ́ wọn lọ́wọ́ ẹni sọ ní ta ó mọ́. aláùsá ti lóye ọba ìláyé. ẹ fura everybody ká ẹ fura. ẹ fura everybody ẹ fura. tá a bá ní káwo ti pẹ̀là ìjọ bàjẹ́ tá a bá sì wo ti pẹ̀là ìjọ ò ní dùn. ọ̀la àmọ́ sí lọ nílé ẹni ẹwà a sì máa sí kúrò lára ènìyàn. àmọ́ ìwà kì í fòníwà sílẹ̀. èéfín nìwà tá a bá fi pamọ́ sábẹ́ odó. tá a bá dè mọ́nú agolo bó ti wù kéèyàn ó fi pamọ́ tó. tá a bá gbẹ́lẹ̀ àbí tá a bá wá kòtò kótókótó tá a gbẹ́lẹ̀ kótókótó tá a sì rí mọ́bẹ̀ ìwà ó rù jáde. ìwà yóò sì fòníwà hàn. ìwà kì í fòníwà sílẹ̀. ìwà ẹni gbé ní kò lóore. ìwà èèyàn
òní sì í ṣèlégbè lẹ́yìn ènìyàn. Ìwò èèyàn ní ṣèlégbè lẹ́yìn èèyàn. Ìwà ẹni a sì máa ṣe léṣù lẹ́yìn ẹni. Ìwà a máa gbéni débi gíga ayé téèyàn ó sì jókòó papọ̀ pẹ̀lú àwọn ọmọ aládé tónítọ̀hún tí ó sì àwòtángànran ìbò tí ó sì fi jẹun papọ̀ pẹ̀lú àwọn ìjòyè pàtàkì láàrin ìlú. Ìwà bákan náà a sì máa ṣokùnfà kíri ọ bọ́ sọnù lọ́wọ́ ẹni tí tángànran ìbò tí ó sì bọ́ fọ́ lọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀ tí ó sì tòkè gògòrò tí ó sì já lulẹ̀ tírú ẹni bẹ́ẹ̀ tí ó sì dèèyàn yẹpẹrẹ láwùjọ. Àmúragbá tàrágbá, àmúragbà tàràgbà, àwa amúragbà àfitàkúta. Ìwà là ń wá. Ìwà obìnrin pàtàkì, aya pàtàkì Ọ̀rúnmìlà. Ọ̀rúnmìlà bára Àgbọnmìrègún àwòrè tí wóúnjẹ fẹ́yẹ. Ìgbà tí wà náà Ọ̀rúnmìlà ń jọ sí ayé bàbá Àgbọnmìrègún, ayé rẹ̀ ò rójú. Àfìgbà tí bàbá mú kan kéèjì tó sì múragbá tó fi tàrágbá, tó múragbà tó fi tàràgbà. Ọ̀rúnmìlà wá sẹnu kótó. Òrìn àwo sì bọ́ sí bàbá lẹ́nu. Ó ní òmúragbá tàrágbá. Ìwà là ń wá. Ìwà òmúragbà tàràgbà. Ìwà là ń wá. Ìwà. Ìwà. Èéfín níwà làkọlé ń tà mú wá lọ́sẹ̀ yìí lórí ètò Ẹ Fura. Ẹ̀tún kù déédéé wòye lọ́sẹ̀ yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Ẹ Fura ní DNC rédíò. Ọ̀dẹ̀ ò dùn bí? Torí tọ́ọ̀dẹ̀ ọ̀bá dùn bí ìgbẹ́ nílùú rí. Ara ò le bí? Àjíǹde ara ni ó máa jẹ́ fún gbogbo wa. Ara líle ńlòògùn ọrọ̀. Àìsàn ò ní ṣe wá. Àtẹ̀jẹ̀, àtomi ara, àtiṣan ara, àtégúngún lágọ̀ọ́ ara wa, ìkankan ò ní lòdì sálàáfíà pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba. Gbogbo àwa tá a wà lájò, gbogbo wa ńlá mórí délé tá a sì kórè òkú délé. Àní kú sájò, a sì ní gbé àjò. Wọn ò ní fòkú tiwa ránṣẹ́ sí pẹ̀lú agbára Èdùmàrè. Ọkọ ò ní fojú sunkún aya. Àwọn aya wa náà wọn ò ní fẹ̀yìntì kárí wọnú sunkún àwa ọkọ. Àtọkọ àtaya àjọ lura wa gbóni. Ikú òjijì tí fìpínyà ìròtì tẹ́lẹ̀ sáàrin tọkọtaya kò ní ráyè nílé kó wà wa. Àwọn ọmọ tẹ́lẹ̀dùà fi wá jìnkì wa. Ikú kò ní já wọn gbà lọ́wọ́ wa. Àrùn sì ní sí wọn lọ́jọ́ pẹ̀lú agbára Ọlọ́run ọba. Ọmọ alálùbáríkà lolódùmarè ó sì wọ́n fún wa. Ọmọ tí gbogbo ẹbí ga. Ọmọ téèyàn mú yangàn láwùjọ lọ́ba aláwùrà bí ó ṣàwọn ọmọ tiwa. Àbòyún ilé wa ó bí wẹ́rẹ́.
a sì gbóhùn ìyá a gbóhùn ọmọ. Àgbè tiwa ò ní fọ́, omi wa ò sì ní dànù lọ́lọ́ọ̀lá ọ̀hún ba. Gbogbo ẹni tí wọ́n ń wojú Olódùmarè, gbogbo àwọn èèyàn tí ń wojú Ọlọ́run ọba fúnrú ọmọ, ọlẹ̀ ayọ̀ sọ nínú yín pẹ̀lú agbára àfàmì òróró yàn àtàṣe ọ̀rọ̀ Ọlọ́run ọba tó yè tó sì lágbára tó múná jùdà olójú méjì lọ. Èyí tá a wí lónìí àrọ̀ rọ̀ mọ́ ni pẹ̀lú àṣẹ Èdùmàrè. DNC rédíò, ẹ̀rọ rédíò tí ń bẹ lórí ayélujára, ibẹ̀ la kalẹ̀ sí lórí ètò ẹ fura lọ́sẹ̀ yìí. Orílẹ̀-èdè Amẹ́ríkà, ìlú Dallas lórílẹ̀-èdè Amẹ́ríkà, DNC rédíò wà. Ẹ lè máa gbọ́ DNC rédíò kétékété bẹ́ẹ̀ bá ti lọ sórí wẹ́bsáìtì wa ní www.distinctradio.com. DNC rédíò à ń bẹ lórí ìtúni app, a wà lórí iTunes, a sì ń bẹ lórí BlackBerry wọ̀. Ẹ lè ṣàwárí DNC rédíò lórí iTunes, lè ṣàwárí DNC rédíò lórí BlackBerry wọ̀, a sì ń bẹ lórí Android. Tó bá wá ṣe wípé ní kánmọ́nkóbó ní wàràǹṣeṣà tá a lè pè ní tògó bí àṣà àwọn eléèbó, ẹ̀yẹ sá ti pé 857-232-0137 lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín. Bẹ́ẹ̀ bá ti pè nọ́mbà lórí fóònù yín, DNC rédíò lẹ́ẹ̀jà sí kétékété lẹ́ẹ̀mọ́ gbọ́ wa tẹ́ẹ̀mọ́ gbọ́ gbogbo àwọn ètò wa ní DNC rédíò. Ẹ sì láǹfààní àti máa jẹ̀gbádùn ètò ẹ fura. Ọjọ́jọ́ Jímọ̀ láàrin aago 9 alẹ́ sáago 10 lètò ẹ fura ń gòrí afẹ́fẹ́. Àmọ́ àyípadà ráńpẹ́ yóò débí ó tí ẹ fura. Àyípadà díẹ̀ yóò dé bá àkókò tá à ń gbétò, yóò dé bọ́jọ́ ọjọ́ tá à ń gbétò ẹ fura ní DNC rédíò. Láti oṣù tí ń bọ̀, láti oṣù kẹfà, oṣù Júùnù tí ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀, ọjọ́ Sunday láàmú mẹ́tò ẹ fura wá sórí afẹ́fẹ́ ní DNC rédíò. Ìyún látọjọ́ keje oṣù kẹfà ọdún 2015 tá a wà nù rẹ̀ yìí, ètò ẹ fura yóò gbéra pa, yóò sì kúrò lọ́jọ́ Jímọ̀ tá a mẹ́tò ẹ fura wá. Ètò ẹ fura yóò sì bọ́ sọ́jọ́ Sunday, lákòókò kan náà aago 9 alẹ́ sáago 10 náà lètò ẹ fura ọmọ gòrí afẹ́fẹ́. Àyípadà kékeré, àyípadà ráńpẹ́ tó débètò ẹ fura nù. Ṣùgbọ́n kó tó di wípé àyípadà ọ̀hún wà wáyé títí di gbogbo parí oṣù yìí, ọ̀sẹ̀ bíi méjì tó kù tóṣù yìí ó fi parí. Ọjọ́ Jímọ̀, ọjọ́ Friday tá a mẹ́tò ẹ fura wá sórí afẹ́fẹ́, iná lẹ́ẹ̀mọ́ gbádùn ètò ẹ fura. Bọ́bá wá dóṣù tí ń bọ̀, ọjọ́ keje oṣù kẹfà tí sọ́jọ́ Sunday, aago 9 lálẹ́ lọ́jọ́ Sunday ìlètò ẹ fura ìní ọ̀pọ̀ gòrí afẹ́fẹ́ ní DNC rédíò. Fún gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò àyọkà àrà ọ̀tọ̀ náà, àyípadà ráńpẹ́ ó débẹ̀ ètò àyọkà àrà ọ̀tọ̀ náà. Àyọkà àrà ọ̀tọ̀ òun á bọ́ sí ọjọ́ Jímọ̀ tí sọ́jọ́ Friday. Ọjọ́ Jímọ̀ tí sọ́jọ́ Friday ńláyọkà àrà ọ̀tọ̀ lọ bọ́ sí láàrin aago 9
alẹ́ sáàgó mẹ́wàá àbọ̀ iná lẹ́tọ̀ àyọkà àròtọ̀ yóò mọ̀ gòrí afẹ́fẹ́. a tún máa kéde rẹ̀ sétí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. a máa kéde rẹ̀, a máa kéde àwọn àyípadà ọ̀hún, àyípadà tó débètò ẹ̀fúra àtàyípadà tó débètò àyọkà àròtọ̀. a sì máa kéde rẹ̀ sí yín létí, a máa kéde rẹ̀ sí yín létí kó tó di wípé yóò sùn wájú fáínálì. orí ètò ẹ̀fúra la wà lásàlẹ̀ yìí ní DNC rédíò. gẹ́gẹ́ bí mo ti wí síwájú, tó bá sì wípé ní wàràǹṣeṣà ní tògó bí àṣà àwọn eléèbó lẹ́fẹ́ máa jẹ̀gbádùn ètò ẹ̀fúra tẹ́ fẹ́ máa gbọ́ DNC rédíò látòrí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín, látòrí fóònù yín 857-232-0137 òní nọ́mbà tẹ́tẹ̀ lórí fóònù yín. bẹ́ẹ̀ bá ti tẹ̀ nọ́mbà ọ̀hún DNC rédíò ńbẹ̀lẹ́ jásí tẹ́sí láǹfààní àti darapọ̀ mẹ́tò ẹ̀fúra. bàbá wa yànnà náà tá a mú wá gẹ́gẹ́ bí ìṣe wa, bàbá yànnà náà rẹ̀ dáàyè kan tá a gbìyàmọ́ rẹ̀ tá a sì pàbí tá a yàbìdún rẹ̀ dáàyè kan àfẹ̀yìn aráàlú náà àfẹ́ láǹfààní àti bá wa dá sétò ẹ̀fúra. nọ́mbà tẹ́ fi pè wọlé tẹ́ fi láǹfààní àti bá wa dá sétò ẹ̀fúra òní 817-717-5685 òlẹ́ fi pè tẹ́ bá fẹ́ bá wa dá sétò. nọ́mbà tẹ́ fi pè nù tẹ́ bá fẹ́ dá sétò ẹ̀fúra. àmọ́ tẹ́ bá fẹ́ máa gbétò ẹ̀fúra látòrí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín, látòrí fóònù yín, nọ́mbà tẹ́ fi máa gbọ́ DNC rédíò tẹ́ fi láǹfààní àti máa jẹ̀gbádùn ètò ẹ̀fúra òní 857-232-0137. ẹ̀mẹ́jà gbé nọ́mbà ẹ̀mẹ́jà pè fúnra wọn. ọ̀tọ̀ lè tá a fi máa gbọ́ wa kétékété, ọ̀tọ̀ lè tá a sì pè tá a bá fẹ́ dá sétò ẹ̀fúra. ọlọ́run lédùmarè ìbà rẹ o. ìwọ ni gbogbo ọpẹ́ tọ́ sí, ìwọ làwa fìbà tiwa fún lórí ètò ẹ̀fúra. tó bá wá rí bẹ́ẹ̀, ọgbọ́n ìmọ̀ àtòyé ó yẹ sọ̀kalẹ̀ lórí ètò ẹ̀fúra. ọgbọ́n àtòyé sọ ayé wa. Oyè pẹ̀lú sọ ayé wa. Ọgbọ́n pẹ̀lú oyè. Ẹ̀mí oyè pẹ̀lú mọ̀. Kó sọ̀kalẹ̀ sórí mi, kó sọ̀kalẹ̀ sáyà mi, kó sọ̀kalẹ̀ síkùn mi, kó sọ̀kalẹ̀ sọ́kàn mi. Béèyàn ò bá lọ́gbọ́n lórí kò fún mi. Láìsóye nínú àlùwàyà, láláìsímọ̀ ìjìnlẹ̀, ó dàbí àlejò tó dóríta mẹ́ta tí ò mọbi tó máa yà sí. Ọgbọ́n ìmọ̀ òye tí lọ síwájú fi máa dé. Elédùmarè dákun fi fún mi. Ọmọ tó fòpin Sólómọ̀ nínú Bíbélì. Tóbi jẹ́ tẹ́kù bá sọ̀rọ̀, ó ń gbọ́. Tẹ́jà bá fọhùn, ó ń gbọ́. Bẹ́yẹ bá ń ké, ó ń gbọ́. Bíjì bá ń jà, Sóló ti mọ bó ṣe jẹ́. Bàbá mímọ́, gbàdúrà
gbogbo wa fún wa lọ́gbọ́n ìmọ̀ àtòyé. Bàbá mímọ́ gbàdúrà fún gbogbo wa fún wa lọ́gbọ́n ìmọ̀ àtòyé. Bàbá mímọ́ gbàdúrà fún gbogbo wa fún wa lọ́gbọ́n ìmọ̀ àtòyé. Bàbá mímọ́ gbàdúrà fún gbogbo wa fún wa lọ́gbọ́n ìmọ̀ àtòyé. Akọni máma mú gègé, bàbá wa kọ́ mi torí kò mọ̀. Yorks of Africa Media Productions, iléeṣẹ́ alukoro tí ń gbé àṣà àti ṣe Yorùbá ga lẹ́yìn odi. Gbogbo ẹ̀yin ọmọ Odùduwà nílé àti lẹ́yìn odi nínú gbogbo tá a wá sí ajé lọ. Ẹ má wulẹ̀ mẹ́kàn mọ́ lórí adarí ètò MC tó múnádóko tí mùsèmùsè rẹ̀ sì dá músẹ́músẹ́ láti bá yín darí ètò lórí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe. Akínwọ̀nà Ọláyéròkun, the authentic African MC ni ó bá yín darí ètò ayẹyẹ yín pẹ̀lú ìjìnlẹ̀ Yorùbá tó gbọngbọ́n, àkànlò ẹwà èdè tó fọgbọ́n yọ, àtẹ̀fẹ̀ tó sòdó táwọn àlejò yóò sì rẹ́rìn kọ́lálá tí wọ́n sì fìlà tó onírúurú ayẹyẹ tẹ́ fẹ́ ṣe. Ẹ kàn sí Yorks of Africa Media Production lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 281-235-4101. Ibikíbi tẹ́ ti fẹ́ ṣayẹyẹ l'Amẹ́ríkà, ní Canada, London, France, ní Yúróòpù, lórílẹ̀‐èdè Nàìjíríà, kódà bó ṣe Iraq àbí Afghanistan, àjọ ń lọ ni. Yorks of Africa Media Production, God first, the secret of success. Gbogbo gitẹ́lẹ́gbẹ̀dẹ̀ bá fọwọ́ bà tó dún ní dún. Dádì Junior níbo ló dà tẹ́kọ̀ọ́ bí àlùbọ́sà báyìí? Ọmọ mi Junior wọ́n ló ń sọ̀rọ̀ báyìí ni ò rí gbọ́ ni. Pé kí ni ọkọ mi? 8th annual Nigerian Art Fashion and Beauty Awards ni. Níbo ló ti ń ṣẹlẹ̀? Ìlú Houston, Texas ló ti ń ṣẹlẹ̀ ní Hilton Houston Southwest Hotel 6780 Southwest Freeway, Houston, Texas 77074. Ìgbà ló ń ṣẹlẹ̀? Ọjọ́ Sátidé ní Sátidé ìyẹn May 30th 2015 ní dédé aago méje náà ni ètò yìí bẹ̀rẹ̀ ní Central Time. Fún àwọn information ẹ lè lọ lórí website wọn ìyẹn www.nafbawards.org tàbí kẹ́ lọ sórí Facebook page wọn NAFB Awards. Ẹ dúró ẹ jẹ́ múra àjọ ń lọ ni o. Bẹ́ẹ̀ ni àjọ ń lọ ni. jákèjọ wọn pàtàkùn yé ìwà ìyá mi. Distinct Furniture tó ti gbára mi wọ̀lú, iléeṣẹ́ alálùbáríkà tí ń ta furniture àgbàlódé tó bóde òní mu tó sì lálòpẹ́ bíi sofas, sectionals, beds, dining set, Asian pieces àti decorations lóríṣiríṣi àrà lówó tí ò gajara lọ. Gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba ṣẹ̀ṣẹ̀ jogún ilé tuntun fún tẹ̀sí ń wá furniture tó yanrantí tówó rẹ̀ sì ṣe rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín. Ẹ má wulẹ̀ sòpò jìnnà, Distinct Furniture ní ẹ ká lọ. Online shopping wà ní Distinct Furniture. Ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.ufusa.net. àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín gbẹ̀rẹ́gbẹ̀rẹ́. Ẹ pè Distinct Furniture lórí fóònù wọn 952-212-6527 kẹ̀sì darapọ̀ mọ́ péye tí ń jàǹfààní furniture àgbàlódé pẹ̀lú owó pọ́kú. Lẹ́ẹ̀kan sí nọ́mbà ìgbọ́rọ̀ bá ní sọ̀rọ̀ Distinct Furniture 952-212-6527. Distinct Furniture, inú létò rẹwà lélẹ́dùmarè ń gbé. Ẹ tún káàbọ̀ padà sórí ètò Ẹ Fura. Ètò Ẹ Fura, ètò tó ṣe wípé fúnra Ọlọ́run ọba fúnra rẹ̀ ló gbé kalẹ̀ ní DNC rédíò.
Elédùmarè ló ṣàgbékalẹ̀ ètò ẹ fura wípé kọ́ mọ́ kọ́ni lọ́gbọ́n kọ́ mọ́ gbani nímọ̀ràn k'Elédùmarè ó sì máa fi lani lóye. Ètò ẹ fura kìí ṣe fún kìí ṣe fún ẹ̀ńtátẹ́mẹ́ǹtì nìkan ṣoṣo gẹ́gẹ́ bẹ́ẹ̀ mi ti máa ń làágò rẹ̀. Gbogbo ntá a bá mú wá lórí ètò ẹ fura, gbogbo ntá a bá yànnàná lórí ètò ẹ fura, gbogbo ntá a bá pìyàmọ́ rẹ̀ tá a sì pabì tá a yàbìdún rẹ̀ lórí ètò ẹ fura, ẹ jẹ́ á gbọ́ ká sì ronú lé lórí. Ẹ jẹ́ á gbọ́ ká sì fura lé lórí. Ẹ jẹ́ á gbọ́ ká sì ṣàṣàrò lé lórí. Ẹ jẹ́ á gbọ́ ká sì ràròjinlẹ̀ lé lórí. Torí wípé àròjinlẹ̀ ló bí ẹ fura. Pánsá ò fura, pánsá jáná. Àjà ò fura, àjà jìn. Onílé tí ò bá fura, olè ó kó lẹ́rù lọ ni. Ètò ẹ fura ní DNC rédíò. Àgbékalẹ̀ Ọlọ́run ọba ni. Ìlójọ́ jẹ́ wípé ètò ẹ fura dàbí pẹ̀tẹ̀pẹ́tẹ̀ nà ní pàpá. Àsìtàbárà lé àsìtàbárà oko. Àsìtàbá gbogbo àwọn èrò ọ̀nà. Èmi atọ́kùn ètò ẹ fura. Òǹkóhùn tèmi náà bá sọ, òǹkóhùn t'Elédùmarè bá fìràn wá tó bá ní á sọ. Nǹkan ọ̀hún àsìtàbẹ́mi náà. Àsìkàn mí gbẹ̀gbẹ̀gbọ̀n. Àsìsẹ́wò mọ́ ńlá. Torí wípé iṣẹ́ tó l'Ódùmarè tó fìràn wá ni. Ó kọjá ọgbọ́n, ó kọjá àmọ̀, ó sì kọjá àròjinlẹ̀ ọmọ ẹ̀dá àdámọ̀. Ó kọjá ọgbọ́n mi, ó kọjá àmọ̀ mi. Elédùmarè fúnra rẹ̀ ló fiṣẹ́ rán wa. A sì gbọ́dọ̀ jí sí ọ̀hún. Ọba aláwùrábí ó ti ní á jẹ́ fún gbogbo àwọn ọmọ adarí hùn. Iṣẹ́ oníwàásù. Iṣẹ́ ẹni tí ń ṣe nàsíà. Àbí ẹ̀já sọ wípé iṣẹ́ àrọ́wàsí fọ́lọ́run ọba. Ńlá kí n wọ̀nú ọ̀la. Olúwaṣèyí Ẹrọ̀kún ọmọ ìyá ẹlẹ́kọ̀ọ́ lójúde Olúyọ̀lé. Òníṣẹ́ tèmi ń jẹ́ lórí ètò ẹ fura. Olódùmarè bó bá sì ní á wí ńlá sì wí. Olódùmarè bó bá ti ní á gbé kalẹ̀ ńlá sì gbé kalẹ̀. Bó bá sì ti ní á pìyàmọ́ rẹ̀ ká yànnàná rẹ̀ gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà lá sì ṣe. Èéfín níwà. Làkọ̀lé ntọ́lọ́run ọba fìràn wá lọ́sẹ̀ yìí lórí ètò ẹ fura. Kí ni ìwà rẹ? Ìwà wo làwọn èèyàn mọ̀ ọ́ mọ́? Kí ló ti di bárakú fún ọ? Yorùbá pọ̀ wọ́n ní ìwà rere ńlẹ̀ṣọ́ ènìyàn. Gbogbo nt'Elédùmarè bá ṣe fẹ́dà ọmọ ádámà láyé. Ipòkípò tọ́lọ́run ọba bá múni dé lókè èèpẹ̀. Ìwà rere ìníjà pẹ́ níkú ọ̀hún.
táyé bá wá fẹ́ mú yàn tọwọ́ ayé tó bá ṣetán tí ó bá tẹ nìkan bówó ayé bá fẹ́ tẹ̀yàn ìwà ni wọ́n kọ́kọ́ gbà sọnù lọ́wọ́ onítọ̀hún. Irú ẹni bẹ́ẹ̀ yóò wá dẹni tí ń hùwà burúkú láwùjọ. Irú èèyàn bẹ́ẹ̀ yóò wá dẹni tí ń ṣìwàhù láàrin àwọn ọmọ èèyàn. Irú ẹ̀dá bẹ́ẹ̀ yóò wá dẹni tó ṣe wípé ìwà rere táwọn èèyàn mọ̀mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwà ọ̀hún yóò sì bọ́ sọnù kúrò lọ́wọ́ rẹ̀, yóò sì máa hùwà tí ò níláárí tí ò bójúmu láwùjọ. Irú ẹni bẹ́ẹ̀ yóò máa yájú sẹ́ni tí ò yẹ kó yájú sí, yóò sì máa gbéraga níwájú àwọn èèyàn tó lódùmarè kólíà tó kàkóso ilé ayé tó kò lé lọ́wọ́. Àwọn pàṣẹ Elédùmarè. Irú ẹni bẹ́ẹ̀ yóò sì máa tàpá sọ́rùn rẹ̀. Irú ẹ̀dá bẹ́ẹ̀ yóò wá gbé sàárà rẹ̀ yóò gbé kọjá mọ́sálásí. Àwòwò ó sì ṣètánù tí ó ború ẹni bẹ́ẹ̀ mọ́lẹ̀. Olódùmarè ò ní já tàpá sọ́rùn wa o. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò ẹ fura ní DNC rédíò àtẹ̀yìn àtàwa àwa ò ní tójú ilẹ̀ mọ́lẹ̀ lágbára àwọn tó nílé ayé. Ẹ̀já wa wo èéfín níwà láti ìdílé lọ́kọ̀láyà. Ẹ̀já kọ́kọ́ mú láti ìdílé lọ́kọ̀láyà. Yorùbá bọ̀ wọ́n ní obìnrin sọ̀wànù ó lóun ò lórí ọkọ. Obìnrin ò níwà ó lóun ò nígbá ó lóun ò láwo. Ṣé ìtọ́nu akínyẹ̀yẹ́ sí ò ti jùgbọ́ òun àwo lọ? Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ẹni ọ̀lọ́yàyà bàbá ń sọ nípa ọ̀yàyà à ń sọ nípa àpọ́nlé, à ń sọ nípa kéèyàn ó bọlá fúnni, à ń sọ nípa kéèyàn ó buyì fún yàn láwùjọ. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó wà nílé ọkọ, ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó ṣe wípé nílẹ̀ tọ́mọ lọ́jọ́ òní wọn ò sí lọ́ọ̀dẹ̀ ọkọ. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó so láàrin àwọn nǹkan tó ṣeéṣe kó ṣokùnfà irú nǹkan bẹ́ẹ̀ àìlọ́yàyà ọ wà bẹ́ẹ̀. Àwọn tí wọn ò mọ bí wọ́n ṣe, wọn ò mọ bí wọ́n ti ṣàpọ́nlé ẹbí, wọn ò mọ bí wọ́n ti ṣàpọ́nlé àlejò, wọn ò mọ bí wọ́n ti ṣàpọ́nlé àtẹ̀bí àtọ̀rẹ́ ọkọ. Bẹ́ẹ̀ Yorùbá sì bọ̀ wọ́n ní kárìnì lókèèrè ká ṣàyẹ́sí ó yóò ní ó sì jó ń jẹ lọ. Ohun tí ò jẹ́ kọ́pọ̀lọpọ̀ níbùjókòó nù nílé ọkọ. Torí wípé gbogbo ọkùnrin, gbogbo àwọn ọkùnrin là ń fàpọ́nlé, gbogbo ọkùnrin ní ń fàpọ́nlé látọ̀dọ̀ aya wọn. Bó ti wù kọ́kùnrin
kọ́kùnrin ó kéré tó baálé ló gbọ́dọ̀ jẹ́ lọ́dọ̀ ìyàwó rẹ̀. bó ti wá wù kí ọkùnrin bó ti wù kọ́kùnrin ó wá má níyì tó, bó ti wù kọ́ má níyì tó ń ta. bóyá látàrí àìtí ìrísí tààrà, àìlówó lọ́wọ́, àbí ká sọ wípé irúfẹ́ iṣẹ́ tírú ọkùnrin bẹ́ẹ̀ ń ṣe, ẹ̀já fà wọ́n sẹ́kàn, ẹ̀já fi ṣàpẹẹrẹ pàápàá lórílẹ̀‐èdè Nàìjíríà níbi àti wá. ẹ̀já sọ pé ṣe gẹ̀ẹ́tì máàlù, iṣẹ́ ọdẹ, ṣe security, àbí kó tiẹ̀ wá ṣe wípé ẹ̀já sọ pé yẹn ń ṣàgbálẹ̀ ọjà, táwọn èèyàn láwùjọ tí wọ́n wá ń fojú yẹpẹrẹ tí wọ́n fi ń wòrú ẹ̀ níbẹ̀ láwùjọ. ìyàtọ̀ tí ń bẹ lórílẹ̀‐èdè Amẹ́ríkà àtàwọn orílẹ̀‐èdè míì tó ti gòkè àgbà nù, ìyàtọ̀ tí ń bẹ lórílẹ̀‐èdè Amẹ́ríkà síbi àwọn orílẹ̀‐èdè míì tó ti gòkè àgbà, ìyàtọ̀ tí ń bẹ láàrin wọn nù sórílẹ̀‐èdè Nàìjíríà níbi àti wá. irú iṣẹ́ yòówù tí ọba àrí ọmọ ṣe, kò sẹ́ni tí ó fojú àbùkù wò, kò sẹ́ni tí ó tẹ́ńbẹ́lú rẹ̀, tí ó fẹnu tí wọ́n fi tẹ́ńbẹ́lú rẹ̀ láwùjọ. torí gbogbo yín ìlẹ́jọ́ sàn bíìlì, àgùdà ò sì jẹ́ lábẹ́ Gẹ̀ẹ́sì, iṣẹ́ ọwọ́ ọ̀lẹ lọ̀lẹ ń jẹ. irú iṣẹ́ tó ọba àrí kọ́ ọmọ ṣe, iṣẹ́ nìṣẹ́ jẹ́. ẹnìkan ò sì ní tìtorí iṣẹ́ tó ń ṣe kí wọ́n wá tàbùkù tàbí fojú kéré rẹ̀ àbí fọwọ́rọ́ sẹ́yìn. èèyàn ní gbogbo àwọn ìlú tó ti gòkè àgbà bí orílẹ̀-èdè Amẹ́ríkà, bí ìlú London, bí Canada. àmọ́ níbi orílẹ̀-èdè Nàìjíríà níbi àti wá, irú àwọn sẹ́tà dákọ̀ ọ̀hún, àwọn èèyàn táwọn èèyàn bá rí àwọn tí wọ́n ń ṣerú sí ọ̀hún, àwọn èèyàn wọn á sì fojú kéré wọn láwùjọ, wọn á fẹnu tẹ́ńbẹ́lú wọn láwùjọ, wọn á wo wọn bígbà tó ṣe wípé Ọlọ́run kọ́ ló tiẹ̀, bígbà tó ṣe pé Ọlọ́run kọ́ ló ṣẹ̀dá wọn. àmọ́ láwọn ìlú òkèèrè, àwọn ìlú tó ti láàmì tó ti láaka, àwọn ìlú tó ti gòkè àgbà bí orílẹ̀-èdè Amẹ́ríkà, bí London, bí Canada, bí France, bí Germany, irú iṣẹ́ yòówù tó rí kọ́ ọmọ sí, kò sẹ́ni tí ó fojú kéré rẹ̀ tàbí tí wọ́n fojú tẹ́ńbẹ́lú rẹ̀ láwùjọ. kò sẹ́ni kankan tí ó sì kóyàn rẹ̀ kéré. ìgbà ó tiẹ̀ jẹ́ wípé irú mọ́tò tí mọ́níjà ń gùn, tí mọ́níjà lè ṣẹ́ ń gùn, irú rẹ̀ náà ní cleaner náà ń gùn. tàbí ọkọ̀ cleaner ó tiẹ̀ tó ṣeéṣe kọ́kọ́ cleaner ó dáa ju tọ̀gá lè ṣẹ́ lọ. àbí àwọn kálukú rọkọ̀ ọ̀hún lọ́dọ̀ dílà. bí kírẹ́dìtì rẹ̀ bá ti dáa, àìmọye kírẹ́dìtì cleaner, àìmọye kírẹ́dìtì àgbálẹ̀ lè ṣẹ́ tí kírẹ́dìtì rẹ̀ tó dáa ju ti mọ́níjà lè ṣẹ́ lọ. Elédùmarè yóò bá wa tó lédè Nàìjíríà sí, gbogbo bí tá a fojú sí tá a fọkàn sí lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Elédùmarè ò ní já wa ń tàn mọ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run Ọba. ìta wa ń wí ni wípé bó ti wù kọkùnrin kó má jẹ́ ní àpọ́nlé tó níta, bó ti wù kí baálé ilé kó má jẹ́ ní àpọ́nlé tó láwùjọ, yóò fẹ́ kíyàwó wọn pọ́nlé láàrin ọ̀dẹ̀ wọn. ìyàwó tó fẹ́ lé yóò fẹ́ kírú ìyàwó bẹ́ẹ̀ kó ṣàpọ́nlé rẹ̀ abẹ́lé wọn. ìlójà sọ wípé bó ti wù kí baálé ó kéré tó, bó ti wù kọkùnrin ó kéré tó,
olórí ìlọ gbọ́dọ̀ jẹ́ lọ́dọ̀ aya rẹ̀. Bó ti wá wù kéèyàn má níyì tó níta, bó ti wù kéèyàn má gbayì tó láwùjọ, bóyá kankan ló ṣokùnfà irú bẹ́ẹ̀, irú ẹni bẹ́ẹ̀ yóò fàpọ́nlé lábẹ́ ọ̀dẹ̀ rẹ̀, yóò fàpọ́nlé lọ́dọ̀ aya tó fẹ́ lé. Irú obìnrin tí ò wá lè sọ̀yàyà, tí ò lè sọ̀yàyà, tí ò lápọ́nlé, tí ọmọ béèyàn ṣe ṣàyè sí èèyàn láwùjọ. Ìwà kárí ni lókèèrè ká ṣàyè sí onírú obìnrin bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ orú àwọn obìnrin bẹ́ẹ̀ ló wá sí wípé ìdínú tọ́pọ̀lọpọ̀ wọn ò fi nípùdókò nílé ọkọ. Obìnrin tí ń fẹ̀nú tẹ́ńbẹ́lú ọkọ tiẹ̀, obìnrin tí ì ṣàpọ́nlé ọkọ rẹ̀, obìnrin tí ọmọ ibi tí ò ti lè tàbùkù ọkọ rẹ̀ tọkọ rẹ̀ ọjọ́ lójú. Irú wọn kì í sábà wọn ì sábà wà nílé ọkọ, wọn ì sábà sí lábẹ́ òrùlé ọkùnrin. Àwọn obìnrin alẹ́wà mọ́nìwà pàmíkú tí ń gbàró dán mọ́kọ, pàmíkú tí ń sorí bẹ̀m̀bẹ́ sọ́kọ. Alájà àgbìlà ìjà ojoojúmọ́ ni láàrin wọn àtọkọ rẹ̀, ojoojúmọ́ lára àlékejì ọ̀wà mọ́ bá wọn parí ìjà. Bí wọ́n bá rẹ́ lọ́jọ́ kan ṣoṣo, ọ̀sẹ̀ méjì ni wọ́n fi yanra wọn lódì. Ọkùnrin mélòó ló wá lè gbà kíyàwó wọn jẹ gàba lórí òun? Ntí ò jẹ́ kíyà alágbájá ó sí lọ́ọ̀dẹ̀ ọkọ nù. Ńlójó bímọ 4 fún bàbá 3. Àwọn obìnrin àníwà mẹ́wàá, àwọn ní dúró lọ́ọ̀dẹ̀ ọkọ. Ẹni tó rí aya rere fẹ́, ó rí ojú rere Olúwa. Aya burúkú ó sì dàbí ọyún nínú egungun fọ́kọ rẹ̀. Ètùtù ní jẹ́ ọyún. Àwọn ibìkan wọn á pè létùtù, àwọn ibìkan wọn á pè lọ́yún, táwọn èbó ń pè ní pọ́s. Àbí ẹ̀já fi wá rọmọléegun. Obìnrin tó lẹ́wà tí ò níwà, aya burúkú, irú wọn wá dàbí àrọmọléegun nínú egun ọkọ wọn. Èèyàn mélòó ló wá lè gbàdúrà kọ́yún ọ wà nínú egungun rẹ̀? Ntọ́jẹ́ wọn ò tí ì tànù. Ntọ́jẹ́ kí màdàmú, ntọ́jẹ́ ó di àdágbénu. Pàǹságà àti àgbèrè tó jẹ́ ìríra lójú Olúwa ọba ńkọ́? Ìní ń dààmú ọ̀pọ̀lọpọ̀ lọ́kọláya. Pàǹságà àtàgbèrè, ìwà pàǹságà àti ìwà àgbèrè tó ti wọnú ẹ̀jẹ̀ lòmíì, olójú kò mú ọ lọ. Ìwà pàǹságà, ìwà àgbèrè, ìní ń dààmú lọ́kọláya mi. Ló tó ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó, ló tó ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó ká. Ilé iṣẹ́ tóbìnrin míì ti ń ṣiṣẹ́, gbogbo ọ̀gá nílé iṣẹ́ ọ̀hún ni wọ́n ti ṣì lásọwò.
tí wọ́n sì tí wọ́n ti bá lò pọ̀ ó ti sọra rẹ̀ di dustbin àpótí ìkíní kan tá a gbọ́dọ̀ dárúkọ lórí afẹ́fẹ́ àpótí ìkíní kan tá a gbọ́dọ̀ dárúkọ lórí afẹ́fẹ́ onínàgíjẹ tí gbogbo ayé mọ̀ sí kọ̀mọ́kọ̀ àfi bí àfiṣe. Pàǹsá ò fura pàǹsá jáná àjà ò fura àjà jìn onílé tí ò fura òní ó sì kúrò wọn lẹ́rù lọ. Èéfín níwà là ń gbéyẹ̀wò lọ́sẹ̀ yìí lórí ètò ẹ̀fúra. Ìwọ ọkọ lóbìnrin náà ńkọ́? Irú wo ni wọ́n ń hù láwùjọ? Irú ìwà wo ló ti di bárakú fún ọ láàrin ọ̀dẹ̀ rẹ? Jàgídíjàgan òkúròrò olójú bá dẹ́rù bọ́mọ mi. Ìwọ ò lè ṣe kí ìwọ ọmọ níyàwó tiẹ̀. Kọ́rọ̀ tó ṣe bí ọ̀rọ̀ ó ti sọ̀gbàtí síyàwó tiẹ̀. Kò sẹ́ni tó gbẹ́nu sí ọ ládùúgbò. Gbogbo iléeṣẹ́ tó ti ṣiṣẹ́ ìjà ló fi kú òǹbẹ́. Èéfín níwà bá a dè mọ́nú àgolo. Bá a fi pamọ́ sábẹ́ òdó yóò sì hú jáde. Ọ̀la àmọ́ sílọ nílé ẹni. Ẹwà sì máa sílọ lára èèyàn. Àmọ́ ìwà rere ńlẹ̀ sọ ènìyàn. Béèyàn bá jó níwà rere láyé, báráyé bá mọ̀ọ́yàn pẹ̀lú ìwà tó jẹ́ wà rere láwùjọ, àti tètè débi gíga láyé irú ẹni bẹ́ẹ̀ a sì máa yá kíákíá. Báráyé bá wá ń fẹ̀nú kúnyàn tí wọ́n ń fẹ̀nú kúnyàn láwùjọ ìpè lágbájá kò níwà burúkú, ìwà báyìí níbẹ̀ lọ́wọ́ lágbájá tí ọ̀dà. Ìwà tiẹ̀ sọ̀kí ni. Àtò bòròbòrò ni bí ó bòrò ẹ̀ pa. Ìwà tiẹ̀ pàǹságá àtàgbèrè ni. Ìwà tiẹ̀ kò ní wípé kó fojú tẹ́ńbẹ́lú èèyàn láwùjọ. Àtọ̀rẹ́ ọkọ àtẹ̀bí ọkọ kò sẹ́ni kankan tó níyì lójú tiwọn, kò sẹ́ni kankan tó níyì lójú rẹ̀. Ìwà tiẹ̀ ìnípa mí nkú tí sórí bẹ̀bẹ̀ sọ́kọ. Bínú bá ti ń bì, bọ́rọ̀ bá ti ṣe bí ọ̀rọ̀ láàrin òun àtọkọ rẹ̀ kì í wojú ẹni kankan. Kò sẹ́ni tó lè bá sọ̀rọ̀, kò sẹ́ni ó lè gbẹ́nu sí kì í tìjú ẹni kankan, kò sẹ́ni kankan tó jó ní tìjú rẹ̀, kò sẹ́ni kankan tó lè wojú rẹ̀ bínú bá ti ń bì. Àjàkú àkátá kò ní láàrin òun àtọkọ tiẹ̀. Àjàkú àkátá ẹni láàrin òun àtìyàwó tiẹ̀. Ẹni ọba wa nírú wà bẹ́ẹ̀, irú wọn kì í sábà débi gíga ayé. Bírú wọn bá wá dépò gíga láyé, torí wípé èéfín níwà. Ìgbà tí wà tírú wọn ń hù, ìgbà tí wà ọ̀hún tó bá fìrú ẹni bẹ́ẹ̀ hàn, ìwà ọ̀hún náà ló sì mú jábọ́ látòrí òkè gògòrò tí ó sì sọ́dẹ̀ ní yẹpẹrẹ, tí ó ti sọ́dẹ̀ ní lẹ́lẹ́ padà.
ẹni táyé ń fẹ̀nu dáadáa tí wọ́n fi ń kùn. Àráyé wò tí ì rí nǹkan kan dáadáa gbèsè fúnrú ẹni bẹ́ẹ̀. À ń bọ̀ nítorí ẹni táráyé wá ń sọ nípa rẹ̀ pé bí ó ṣe èèyàn, wọn ní lágbájá ó ṣe èèyàn, lágbájá ò dá alẹ́ dá, lágbájá ò ṣeé súnmọ́. Èmi ò lè súnmọ́ lágbájá, ìwà burúkú ní bẹ̀ lọ́wọ́ rẹ̀. Ayé wàá sì fẹnu tó fẹ́yàn sí láwùjọ. Èèyàn dáadáa lágbájá. Lágbájá mà níwà o. Obìnrin tá à ń wé mà níwà o. Obìnrin tá à ń wé ọmọ lápọ́nlé o. Obìnrin tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ọmọ ní tìjú o. Torí wípé àráyé wá ń fẹ̀nú gbèrú ẹni bẹ́ẹ̀, wọ́n ń fẹ̀nú pé tí ẹni dáadáa, irú ẹni bẹ́ẹ̀ yóò sì ṣe dáadáa láwùjọ. Àwọn èèyàn wọ́n sì mú un rere, wọ́n sì fi ọrọ̀ rú ẹni, wọ́n sì rókàn rú ẹni bẹ́ẹ̀. Wọ́n sì dákọ̀ rẹ̀ láàrin ìgbìmọ̀ tí ó ràn rú ẹni bẹ́ẹ̀ lọ́wọ́. Wọ́n sì dákọ̀ rú ẹni bẹ́ẹ̀ láàrin ìgbìmọ̀ tí ó fà rú ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ sókè. Wọ́n sì dákọ̀ rú ẹni bẹ́ẹ̀ níwájú àwọn tó sì wípé àwọn Elédùmarè ló kólé ayé lé lọ́wọ́. Wọ́n sì dákọ̀ ẹni bẹ́ẹ̀, wọ́n sì fẹnu rere, wọ́n sì fi sọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ níwájú àwọn ẹni ọ̀hún. Irú ẹni bẹ́ẹ̀ ó sì bólóore pàdé, yóò sì bá láàánú pàdé, ọ̀nà ó sì là fún irú ẹni bẹ́ẹ̀. Ẹnu táyé fi pàdé gún, ayé àsìtò múrú ẹni bẹ́ẹ̀ wọ́n á tún fi pàdé ògún. Ẹni tó wá jó níwà burúkú láwùjọ, wọ́n wà dákọ̀rú ẹni bẹ́ẹ̀, wọ́n dákọ̀ rẹ̀ níwájú ìgbìmọ̀. Ipò báyìí, ẹ̀já ro ipò báyìí rọrùn, bàbá fi lágbájá sínú ipò báyìí kọ́. Àwọn èèyàn sì kọ́ ẹ rẹ̀. Irọ́ o, ẹ̀ mọ́ dàrú ẹ̀rọ ẹ̀ lásà, ẹ̀ mọ́ dẹ̀rù rẹ̀ wò. Lágbájá kẹ̀, oníjàgídíjàgan, ẹni tí ò ní sùúrù, ẹni tí ọ̀mọ̀rọ̀ kan láì sọ, ẹni tí ọmọ ibìkan láì tí jà, ẹni tí ọmọ ibìkan láì tí bínú, ẹni tí ọmọ ọkọ, ẹni tó sì pàjá ajá gangan fúnra rẹ̀ ó lè gorí irú ẹni bẹ́ẹ̀. Òun ò sì sí ń bẹ̀ gbà táwọn èèyàn sọ̀rọ̀ rẹ̀, àmọ́ lóòótọ́ ìwà rẹ̀ ń lóòótọ́. Wọ́n sì fẹnu, wọ́n sì fi sọ̀rọ̀ rẹ̀ wájú ìgbìmọ̀, wọ́n sì fẹnu tẹ́ḿbẹ́lú rẹ̀, wọ́n sì fẹnu, ayé wọ́n sì sọ, wọ́n sì gbé wà rẹ̀, wọ́n gbé hàn láàrin ìgbìmọ̀ tó lè ṣe láàánú. Ìwà arú ẹni bẹ́ẹ̀ yóò sì múri ọ̀hún, yóò sì jọ jábọ́ lọ́wọ́ rẹ̀. Ìwà arú ẹni bẹ́ẹ̀ yóò sì múri ọ̀hún, yóò jọ jìnnà sí. Ìwà arú ẹni bẹ́ẹ̀ yóò sì jẹ́ kí wọ́n múri ọ̀hún kí wọ́n fi ṣe tẹlòmíì. Ìwà burúkú tí ń bẹ lọ́wọ́ ọ̀rú ẹni bẹ́ẹ̀ yóò sì mú káyọ̀ múre tiẹ̀, wọ́n sì fi ṣàpínlẹ̀. Elédùmarè ò ní jáyé múre wa, ọba aláwùrábí Olódùmarè kò ní jẹ́ káyọ̀ fèrè tiwa ṣàpínlẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba. Èéfín níwà, tọ́jú ìwà rẹ. Àmọ́ kìnnì kan wà bẹ́ẹ̀. Bí wà kì í tí ì fò níwà sílẹ̀, bẹ́ẹ̀ náà ló ṣeé ṣe fún níwà ó sì gbàṣàkóso lórí ìwà ara rẹ̀. Èèyàn lè ṣàkóso lórí ìwà téèyàn ń wù. Ẹni ó bá jẹ́ wípé ìbínú òdì ní tiẹ̀, ọ̀rọ̀ àsọbàjẹ́ ìníwà burúkú tí ń bẹ lọ́wọ́ tiẹ̀, àìlè ṣàpọ́nlé, àìláyẹ̀sí ìníwà tí ń bẹ lọ́wọ́ tiẹ̀, ìwà àgbèrè ní ń bẹ lọ́wọ́ tiẹ̀, ìwà panṣágà ìníwà tiẹ̀. Ẹ̀dá ò máa dámọ̀, a lè ṣàkóso, a lè gbàṣàkóso lórí ìwà wa. Ìwà téèyàn ń kù táyé fi ń fẹ̀nu yẹpẹrẹ péyàn, tẹ́ fi ń fẹ̀nu yẹpẹrẹ tẹ́ fi ń pè téèyàn láwùjọ.
ìwà téèyàn ń hù tó sọ̀yàn dèèyàn yẹpẹrẹ láwùjọ, ìwà tí wọ́n ń hù tí mú ọ sípò ní ọkọ ìwọ náà mọ̀wọ̀ ọ̀hún, o mọ̀ pé kì í gbọ́ kì í gbà ní ọ́. Àmọ́ o lè ṣàkóso lórí ìwọ̀ ọ̀hún, o lè jọba lórí ìwọ̀ ọ̀hún, kò sì kọ̀ǹtúrù wà bẹ́ẹ̀ bí àṣà àwọn eléèbó. Téèyàn bá fura, téèyàn rárò jinlẹ̀, èèyàn lè gbàṣàkóso, èèyàn lè jẹ̀ṣàkóso, ó ṣeéṣe kéèyàn jẹ̀ṣàkóso, kéèyàn tẹ́ẹ̀kì kọ̀ǹtró lórí ìwà téèyàn wù. Ẹni ó sì wípé ojú kòkòrò ìníwà tiẹ̀, àwòrò ṣoṣo àwòwò ló mọ̀ṣẹ́jú. Èèyàn á máa kọ̀ǹtró ara rẹ̀, èèyàn á máa kọ́ṣàn ara rẹ̀. Èéfín níwà ìlàgbéyẹ̀wò lọ́sẹ̀ yìí lórí ètò ẹ̀fúra. Ẹ jẹ́ délé àgọ́dù náà, ẹ jẹ́ dókè lọ́nà, kò tún padà bọ̀. Ẹ ṣá máa hùwà rere o, ẹ ṣá máa hùwà rere, ẹ ṣá máa hùwà rere o, ẹ ṣá máa hùwà rere. Ẹ má hùwà ìtọ́, ìwà lọ́dún àná bèrè lọ́wọ́ kálukú bẹ́ẹ̀ dèjì ọ̀wọ́n. Ẹ ṣá máa hùwà rere, ẹ ṣá máa hùwà rere o, ẹ ṣá máa hùwà rere, ẹ ṣá máa hùwà rere o, ẹ ṣá máa hùwà rere. Ẹ má hùwà ìtọ́, ìwà lọ́lọ́run ló bèrè lọ́wọ́ kálukú bẹ́ẹ̀ dèjì ọ̀wọ́n. Ẹ ṣá máa hùwà rere. Ìwà kẹ́sì tẹ́tí sílẹ̀ bóore ìrókò lè ra ìyọ́ lọ́wọ́ tó bá wọ̀ ẹ́ wá. Kí ni ewu àìdè? Àná ewu. Kí ni ewu àìdè kọ́ máa ń lọ? Àná ewu aláàjì àìdè o. Kọ́lé ó tó aláàjì ẹ̀jì o. Fẹ̀yìn tí bá àjì àìdè o. Ìfẹ́ mi àjì ọmọ àgbàjì. Ìwà lẹ́wà ọmọ ènìyàn. Ọba àmọ́ ẹ̀sìn lọ láàrin ìwà yòókù rẹ̀ púpọ̀ lábàtọ́. Olówó rẹ̀ ò bìlẹ̀ bí ó mẹ́gbọ́n máa burú tó ní. Àìníwá ló ń dá ẹ lórí wá rẹ̀ àwọn kò gbádùn àwọn o. Àwọn náà gbádùn ààrẹ lóde. Ẹni tó lé ní Máyọ̀ láyọ̀ tó. Ẹni tó lànà wálé kòtò jẹ́ ayé o. Ẹni tí ó lọ́la kò sẹ́yìn tó yé. Ẹ̀bẹ̀ là ń bẹ̀ wá ìlú ọ̀dọ́là jẹ́ ó yẹ wá lówùrọ̀ wá lálẹ́. Ọjọ́ kan àwa kò ní kú. Kálẹ̀ kan wá dòwúrọ̀ rẹ̀ dànù. Ìran mẹ́ta wọ́n ti ní tì í tòsí o. Torí tí bàbá ò bá fi lówó, torí tí màmá ò bá fi lọ́lá. Àbí tọmọ ọ̀nà ò bá fi lówó. Ọmọ lè jẹ̀ mí lọ ní àbòsí lọ́la o. Èmi ní ìwà tẹ́tí kò gbòòrì o. Pìtẹ́ndà ló pọ̀ jù láyé rí o. Bó tilẹ̀ wù ká ṣe mọ́lẹ̀ kò ti pẹ́ tó. Ìwà á máa kó ìwà ẹ̀ bó bá yá. Ìwà ni ó bá ọ̀hún àlùfáà ayé rí o. Ẹ̀yin obìnrin kẹ́ má torí ẹ̀ wá. Ẹ̀yin ọkùnrin kẹ́ má torí ẹ̀ wá o. Tàbí ó di ọ̀rọ̀ báyà sílé. Ìwà ló dára ká òkà tó fẹ́ra. Ọmọ tó wù bàbá ẹ̀ lọ́jọ́ ọjọ́ sí tó wù màmá ẹ̀ ojú ẹ̀ ló ṣe. Kò mọ̀ pé ní ìkọ́dà bàrà àwọn débi tó ní tọ̀ ọ̀hún ṣe yájú sí. Oníwà jẹ́ ọ̀rẹ́ tó bá délé. Tó bá wọlé tọ̀ ẹ̀ ojú ẹ̀ ajá. Tọ́rọ̀ bá ṣe bí ọ̀rọ̀ ó ti jọ tó bá mú màmá rẹ̀ má fi bínú. Tó bá mú bàbá rẹ̀ má lé jáde. Ojú ẹ̀ ló ṣe bù bá
Habicam Event Management present All White Affair with Mr. Bobble, Dr. Adewale Ayuba. Venue, Venus Banquet Hall, 12457 Bisonet Street, Houston, Texas, 77099. Date, Friday, May 22nd, 2015. Ticket, $50 flat. For VIP ticket and more information, contact Princess Kemi Oshodi at 832-725-0744 or Ola Badru at 678-508-9462. All White Affair with Mr. Bubble. ẹ máa kú lé lamẹ́ríkà o ṣé dáadáa la bá lé aláyùbá ṣé mi ò fojú yín sọ́nà o. yes o ẹ̀yin tèmi ní Houston, Texas. Hi, Dr. Adewale Ayuba. All my fans in Houston, Texas, I'm coming live and direct. You're gonna enjoy it. Bring your wife, bring your children. Lady, bring your husband. It's gonna be fantastic. We bother now. Finally, we don't hammer now. Who don't pay now? Wale, Baba God now. Yoruba of Africa Media Productions iléeṣẹ́ alukoro tí ń gbé àṣà àti ṣe Yorùbá ga lẹ́yìn odi gbogbo ẹ̀yin ọmọ Odùduwà nílé àti lẹ́yìn odi nínú gbogbo tá a wá sí ajé lọ ẹ má wulẹ̀ mẹ́kàn mọ́ lórí adarí ètò MC tó múnádóko tí mùsèmùsè rẹ̀ sì dá músẹ́músẹ́ láti bá yín darí ètò lórí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe Akínwọnú Ọláyéròkun the authentic African MC ni ó bá yín darí ètò ayẹyẹ yín pẹ̀lú ìjìnlẹ̀ èdè Yorùbá tó gbọngbọ́n àkànlò ẹwà èdè tó fọgbọ́n yọ àtẹ̀fẹ̀ tó sòdó táwọn àlejò yóò sì rẹ́rìn kọ́lálá tí wọ́n sì fìlà tó onírúurú ayẹyẹ tẹ́ fẹ́ ṣe ẹ kàn sí Yoruba of Africa Media Production lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 281-235-4101 ibikíbi tẹ́ ti fẹ́ ṣayẹyẹ l'Amẹ́ríkà ní Canada London France ní Europe lórílẹ̀‐èdè Nàìjíríà kódà bó ṣe Iraq àbí Afghanistan àjọ ńlọ ni Yoruba of Africa Media Production God first the secret of success gbogbo gitelegbede bá fọwọ́ bà tó dún ní dún. Listen attentively, I'm going to bounce away Fuji Shemba. Fairdeal Entertainment present Bonsway Night featuring Dr. Adewale Ayuba, the Bonsway King. Bonsway Night will be held at the People's Convention Center, 2710 West Ivan Boulevard, Ivan, Texas, 75061. Date, May 30, 2015, and the time is 9 p.m. prompt. For gate fee, free pass with Ankara, $20 regular fee, and $50 for VIP. For Ankara, contact T&K Fashion, 469-499-4432 or call Wally at 817-323-7208, Marisa at 817-707-3593. For table reservation, call Wally 817-323-7208, Toyosi at 682-551-5769. Bonsuena. Be happy people, we make you happy. ẹ tún káàbọ̀ padà sórí ètò ẹ fura ní DNC rédíò ìlú Dallas lórílẹ̀‐èdè Amẹ́ríkà ní DNC rédíò kalẹ̀ sí ibẹ̀ náà la wà lọ́sẹ̀ yìí tá a ti mẹ́tò ẹ fura wá sí ti gbogbo àwọn ọmọ adarí wọn gbogbo àwọn olólùfẹ́ ètò gbogbo àwọn olólùfẹ́ iléeṣẹ́ DNC rédíò gbogbo àwọn olólùfẹ́ ètò ẹ fura ìta àti yànnàná tá à ń pìyàmọ́ rẹ̀ tá a sì ń pabì tá à ń yàbìdùn rẹ̀ lọ́sẹ̀ lórí ètò ẹ fura ńlá pàkọ́lé rẹ̀ ní èéfín níwà
èéfín ìníwà. Ọ̀pọ̀lọpọ̀ ló ṣe wípé ìwà tí lọ́wọ́ wọn gẹ́gẹ́ bá ti wí síwájú òní ò jẹ́ wọn ó ti gòkè àgbà. Ìwà burúkú táyé mọ́pọ̀lọpọ̀ mọ́ ìní ò jẹ́ ó ti rá láàánú. Ìwà burúkú tí ń bẹ lọ́wọ́ ẹlòmíì, tí ń bẹ lọ́wọ́ ọkùnrin míì, tí ń bẹ lọ́wọ́ obìnrin míì, ìní ò jẹ́ kí ìgbésí ayé wọn ó nítumọ̀, òní ò jẹ́ kí ìgbésí ayé wọn kó lápẹẹrẹ rere. Gẹ́gẹ́ bí orin olóògbé Dr. Síkírù Àyìndé Barrister, olóòtú rókòlókò òkun lẹ̀ kó tó gbé pàánù rẹ̀. Ọmọ tó bú bàbá rẹ̀ lọ́jọ́sí tó bú ìyá rẹ̀ ṣègbójú rẹ̀ ló ṣe. Ọ̀wá fẹ́rù ọmọ bẹ́ẹ̀ ọ̀fẹ́ lọlé, ọ̀wá àdìjọ́ kan orí ìyá rẹ̀ fín, orí bàbá rẹ̀ fín. Àmọ́ ìtorí ẹwà tó rí lára rẹ̀, ìtorí ẹwà tó ní, ojú rẹ̀ gúnrégé. Ojú gúnrégé lóòótọ́, àmọ́ wà òṣùwọ̀n. Ojú tó gúnrégé ló wù ọ́. Ọ̀fẹ́ rú obìnrin bẹ́ẹ̀ ọ̀fẹ́ délé. Àwọ̀ ìnirú ọkùnrin bẹ́ẹ̀ nífi ń rajà, àwọn fàwọ̀ rajà. O sì rí wà tí ń bẹ lọ́wọ́ rẹ̀. Òrèpo níjàgídíjàgan ni. O sì múrú ẹni bẹ́ẹ̀ ọ̀fẹ́. Wàá mú ọjọ́ kan ó kí ọ mọ́lẹ̀, ó lù ọ́ bí ẹni lù bàrà. O ti mọ̀ pé o ti rókòlókò òkun kó tó gbé pàánù rẹ̀. Àbírú obìnrin bẹ́ẹ̀ ńlọ yẹpẹrẹ rẹ̀ láwùjọ. Pàmí ikú tí sórí bẹ̀bẹ̀ sọ́kọ. Ó gbèsè rẹ̀ dé. Ó mú ìyá rẹ̀ ó rere kété láti ìkànnà ọwọ́, láti ìkànnà ẹsẹ̀ ló ti rí ìyá rẹ̀ dénú orí. Ó sì mú bàbá rẹ̀, ó bù léèbù ara. Ọ̀wá ń bínú, òun fìdí jálẹ̀. Ò bínú. Wàá bínú ọfà kékọ́rí, àwọn èèyàn wá mú ọlọ́ọ̀fẹ́ ọlọ́ọ̀nígbà. Ò ti rókòlókò òkun kó tó gbé pàánù rẹ̀. Ẹ̀já fẹ̀yìn aráalé láǹfààní láàrin ìṣẹ́jú péréte kókù tá a fi parí ètò ẹ̀fúra lọ́sẹ̀ yìí. Ẹ̀já fẹ̀yìn aráalé láǹfààní àti dáṣètò ẹ̀fúra. 817-717-5685. Ẹni nọ́mbà tẹ́ fi pè wọlé fáfàní gbogbo èyí tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò ẹ̀fúra. Nọ́mbà tẹ́ fi pè wọlé nù tẹ́ fi láǹfààní àti dáṣètò ẹ̀fúra. Èéfín níwà làmú wa lọ́sẹ̀ yìí lórí ètò ẹ̀fúra. Ọ̀la àmọ́ sí lọ nílé ẹni gẹ́gẹ́ bá a ti wí. Ẹwà a sì máa sí kúrò lára èèyàn. Àmọ́ ìwà rere ńlẹ̀ sọ èèyàn. Ìwà téèyàn ń wù táyé mọ̀rú èèyàn, táyé mọ̀yàn mọ́ láwùjọ. Ìwà ọ̀hún ẹni wọ́n fi sòdiwọ̀n rú ẹni bẹ́ẹ̀. Yálà ó jẹ́ wà rere àbótí ẹ̀wà jẹ́ wà burúkú. Ìwàkíwà tẹ́dà bá ń hù láwùjọ ẹni wọ́n fi sòdiwọ̀n lé ayé rẹ̀. Béèyàn bá jẹ́ oníwà rere tó jóníwà tútù tó jóníwà pẹ̀lẹ́, irú wọn
ayé á sì súnmọ́ wọn, àwọn èèyàn á sì faranù wọ́n, àwọn èèyàn wọ́n á sì fi nǹkan dáadáa wọ́n á fi lọ́rù ẹni bẹ́ẹ̀. àwọn ọ̀rẹ́ wọ́n á sì múrú ọ̀rẹ́ bẹ́ẹ̀, ọ̀rẹ́ tó níwà tútù, ọ̀rẹ́ tíwà rẹ̀ dáa, wọ́n á sì múrú ọ̀rẹ́ bẹ́ẹ̀, wọ́n á sì introduce rẹ̀ sí bísínẹ́sì tí ó gbèrú ẹni bẹ́ẹ̀ tí ó mú làmì laaka láyé. ẹni tó níwà rere láwùjọ, àwọn èèyàn wọ́n á sì fẹnu rere, wọ́n á sì fi pẹ̀rú ẹni bẹ́ẹ̀, ire á sì dé bárú ẹni bẹ́ẹ̀. èèyàn tó wá sí wípé ìwà tiẹ̀ náà ò bójúmu láwùjọ, ìwà rẹ̀ kù díẹ̀ káàtó, ìwà burúkú làwọn èèyàn mọ̀ mọ́, àwọn èèyàn wọ́n á sì yàgò fún irú ẹni bẹ́ẹ̀, torí ẹni ó bá dáa làjá yóò rí ní mọ́, ẹni ó bá sunwọ̀n làwọn èèyàn súnmọ́ láwùjọ. ìwà rere ńlẹ̀ṣọ́ èèyàn. kí ni ìwà tiẹ̀ láàrin ìdílé rẹ? irú ìwà wo ni ìwà rẹ láàrin àwọn fámílì rẹ? aráalé ahun wọn ò gbádùn ahun, ahun gangan fún ara rẹ̀ kò gbádùn ara rẹ̀. gbogbo ipòkípò tẹ́dà bá dé láyé, ipòkípò téèyàn bá wà, béèyàn bá ti fìwà rere kó fi lòpọ̀ ọ̀hún, irú ipò bẹ́ẹ̀ kì í bá ní dọjọ́ alẹ́. bó ti wù kéèyàn lówó tó láwùjọ, bó ti wù kọ́lá èèyàn pọ̀ tó lókè èèpẹ̀, bírú ẹni bẹ́ẹ̀ tí ò bá níwà rere, tí ò níwà dáadáa tó bójúmu láàrin àwùjọ, irú ẹni bẹ́ẹ̀ ò ní níyì, torí wípé ọ̀tọ̀ lówó, ọ̀tọ̀ sì níyì. èló jẹ́ Yorùbá sọ wípé òwówó lọ ó sì pàdé iyì lọ́nà, bó o bá lówó ọ̀hún tán kí ló fi rà? àìmọye olówó tó sì wípé nípa àwà burúkú táwọn èèyàn mọ̀ wọ́n mọ́, báyìí padà tó bá wá dé bá rú olówó bẹ́ẹ̀, bóyá kan wá lọlẹ̀ fún rú olówó bẹ́ẹ̀, bísínẹ́sì rẹ̀ títí ń gòkè, bísínẹ́sì rẹ̀ kò gòkè mọ́, ọjà rẹ̀ títí ń tà ọ̀tà mọ́, àwọn ayé wọn á sì yọrú ẹni bẹ́ẹ̀, wọn á fi rú ẹni bẹ́ẹ̀ wọn á fi ṣe yẹ̀yẹ́, torí wípé ìgbọ́ wà ń pò, ìgbowó ń bẹ lọ́wọ́ rẹ̀, ìwà ẹranko ni ìwà rẹ̀ ò bójúmu láwùjọ. olóṣèlú tó ṣe wípé ìwà burúkú ní ń bẹ lọ́wọ́ rẹ̀, ìgbà tó wà ń pò àwọn èèyàn wọn ò gbádùn rẹ̀, ìgbà tó wà ń pò kò ṣe dáadáa sáwọn èèyàn, ìgbà tó wà ń pò ìgbéraga ló gbé wọ̀ bí ẹ̀wù, ìgbà tó wà ń pò ìwà ta ni ó mú mi níwà rẹ̀, ìgbà tó wà ń pò kò tiẹ̀ rántí wípé ipò tó ń wà yìí òun lè kú ní kú òun lọ́la, kò tiẹ̀ rántí pé ẹlòmíì ni ó wà ń kú ọ̀hún lẹ́yìn ọ̀la. gànràngànràn ilẹ̀ lòmíì ọmọ ṣe, ìwà gànràngànràn ní ìbẹ́là rẹ̀ lòmíì tó bá ti dépò, ẹnìkan kò ní jọ lójúmọ́, àtẹ̀gbẹ́ bàbá rẹ̀ àtẹ̀gbẹ́ ìyá rẹ̀ kò sẹ́ni tí ó jọ lójúmọ́. bí nǹkan bá wá dídà tó bá tìdó fún èèyàn bẹ́ẹ̀
típò tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ipò tó wà lónìí típò òun sì ṣe bẹ́ẹ̀ tó bọ́ sọnù lọ́wọ́ ọ̀rú ẹ̀ níbẹ̀ àyè ó sì fi owó yẹn bẹ́ẹ̀ wọ́n fi ṣẹ̀sìn ẹ̀ lẹ́yà torí wípé ìwà tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ìwà tí ò bójúmu ìwà tí ń kó ń bọ̀ wá ń pò ìwà tí ò bójúmu ní láwùjọ. ẹ̀wá jáwò láti dàkejì olówó tó lówó tó sì tún ní tẹríba tó sì tún níwà láwùjọ olówó tó ní tẹríba tí èfojú tẹ́ńbẹ́lú èèyàn tí torí ìwé polówó kó wá mọ̀ gà wọ́n ẹgbẹ́ bàbá rẹ̀ kó mọ̀ gùn wọ́n gàràgàrà tí ò ti torí ìpolówó tán àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n wá mọ̀ jámọ̀ kankan mọ́ lójú rẹ̀. báyìí padà bó bá wá dé bá rú olówó bẹ́ẹ̀ bí nǹkan bá ṣe bí ẹni lo ẹ̀yìn fún rú olówó bẹ́ẹ̀ àwọn èèyàn á sì bá kẹ́dùn àwọn èèyàn á sì dìde fúnra lọ́wọ́ rẹ̀ àwọn èèyàn á sì gbárùkù tì wàhálà náà jẹ́ bẹ́ẹ̀ kò ní ṣe yẹn bẹ́ẹ̀ gbọ́ wà ń pò kò ní rí ọkọ fojú pa ọ̀rẹ́ kò ní tìtorí wípé ọwọ́ à ń pò kó wá rí ọkọ kó fojú tẹ́ńbẹ́lú rẹ̀ láwùjọ. ìwà rere ńlẹ̀ sọ èèyàn èéfín níwà ìwàkíwà tí ìbá wa wà lọ́wọ́ kó wà wá irú ìwàkíwà tá a bá tiẹ̀ wá mọ̀ wù bàbá tí wàá wò tá a rí wípé irú wà bẹ́ẹ̀ kò bójúmu láwùjọ irú wà bẹ́ẹ̀ ó kù díẹ̀ káàtó ẹ̀yà pàrú wà bẹ́ẹ̀ dà ẹ̀yà fòpin sírú wà bẹ́ẹ̀ ẹ̀yà yíwọ̀ ń padà ká sì máa ṣe dáadáa ìwà ṣe é yí padà à ń pọ̀nà oko dà débìdébì ọ̀rọ̀ ẹnu ìwọ sì fìdílé aláyọ̀ kò fi ṣàpẹrẹ kó wo tàwọn àwọn obìnrin tí wọ́n ṣe é mú yẹn gà láwùjọ kó wo àwọn ìdílé téèyàn lè wà àwòkọ́ṣe wọn téèyàn lè fi àwọn ìdílé aláyọ̀ téèyàn lè fi tìrú wọn irú ìdílé bẹ́ẹ̀ téèyàn lè fi gbàdúrà lọ́wọ́ Ọlọ́run ọba. ìwọ obìnrin ìwọ lọrẹ wà àwọn obìnrin tó ṣe wípé wọ́n ti láàmì tẹlẹdùmarè tó sì fìdí wọn múlẹ̀ nílé ọkọ àwọn obìnrin tí wọ́n mọ̀ bí wọ́n ti ṣàpọ́nlé ọkọ bí wọ́n ti ṣàpọ́nlé ọkọ tí wọ́n ṣàpọ́nlé ẹbí àtọ̀rẹ́ ọkọ kò sì lọ fi tiwọn kó fi sàwé kó fi tiwọn kó fi ṣàwòkọ́ṣe torí wípé obìnrin tó bá dà lóde ọkọ rẹ̀ obìnrin tí wàá rẹ̀ bá dà lóde ọkọ rẹ̀ obìnrin tó ṣàpọ́nlé ọkọ rẹ̀ tó sì tọ́jú ẹbí tó sì tọ́jú ará obìnrin tí ò fẹnu yẹpẹrẹ ọkọ tiẹ̀ láwùjọ obìnrin tí èsì pàmí kú ti sórí bẹ̀m̀bẹ́ sọ́kọ irú wọn lọmọ wọn máa jọmọ alálùbáríkà irú wọn ni wọ́n bímọ alálùbáríkà irú wọn ni wọ́n gbádùn ọkọ. àìmọye ẹni tó lẹ́wà ṣùgbọ́n tí ò níwà nípasẹ̀ àìníwà dáadáa àwọn nípasẹ̀ àìníwà rere lọ́wọ́ ẹni ò sì jẹ́ wọ́n ládé orí. ìwà àmọ́ pé ní dépò gíga ìwà a sì máa sọ ní kalẹ̀ láti ipò gíga ìwà máa já ní kulẹ̀ ìwà burúkú a máa jẹ́ kéèyàn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìwà rere a sì máa gbé ní dépò. ẹ̀já kí wà burúkú tá a bá ń pò wà burúkú tá a mọ̀ pé ọ̀bá àwùjọ mu tá a mọ̀ pé òbójú mu ìlú wà bẹ́ẹ̀ ẹ̀já pàrọ̀ wà bẹ́ẹ̀ dà ẹ̀já bẹ̀rẹ̀ sí ní wà rere
ẹ má jà hùwà tí ó dàgbésí ayé wa rú. Ìwà tí ń dàgbésí ayé wa láàmú lọ́wọ́lọ́wọ́ irúwà bẹ́ẹ̀ ẹ̀já pàrúwà bẹ́ẹ̀ tì. Ẹ̀já múwà rere torí pé ìwà rere lẹ̀ṣọ́ èèyàn. Pánsá ò fura, pánsá jáná. Àjà ò fura, àjà jìn. Onílé tí ò bá fura, olè ó kò lẹ́rù lọ ni. Àti wá lọ́sẹ̀ yìí lórí ètò ẹ fura. Àti mú wá Abẹ́lẹ́dùmarè tì ní àmúwá àsìtì yànnàná rẹ̀. Ọba òkè tì ní àyànnàná rẹ̀ àti pìyàmọ́ rẹ̀ pẹ̀lú àgbékalẹ̀ Ọlọ́run ọba. Ìjọ mẹ́jọ ńlá tó ń pàdé lórí ètò ẹ fura ní DNC rédíò. Alhaji Kése Bádru lólóòtú ètò ẹ fura ní DNC rédíò. Èmi Olúwaṣèyí Akínwọ̀nú Ọlá, ọmọ ìyá ẹlẹ́kọ̀ọ́ lójúde Olúyọ̀lé, èmi náà látọ́kùn ètò ẹ fura. Títí ìjọ mẹ́jọ wọ́n mọ̀ fìgbó pègbó ni igbó ò ní jẹ́. Wọ́n mọ̀ fọ̀nà pọ̀nà ọ̀nà ò ní dáhùn. Èsìsì ò létí ẹjọ́, ìrà ò létí àròyé. Ètí méje ni sẹ̀rẹ̀ ní kì í fi kankan gbọ́ràn bẹ́ẹ̀. Akínwọ̀nú Ọlá, èmi kì í dẹ́yẹ lóhùn ẹni ẹyẹ, kì í dẹ́yẹ lóhùn ẹni ẹyẹ. Àwa ò ní ṣubú dànù, a sì ní dànù lóòró. Ẹni ó fẹ́ dá tí ẹnu kò ní dá sí àlá pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba. Ọ̀yẹ̀kú ti yẹ̀kú lórí ìgbà, ìgbà òpó mọ́. Àpò yẹ̀kẹ̀tẹ̀ ò dìgbò lulẹ̀. Igi kì í dá lóko kó pàrà lé. Àjà ò ní jìn kó pèrò ọ̀nà. Pípẹ́ lọ́mú wú pẹ́ nílé àárọ̀, àwọ̀ fọwọ́ pawú, a sì fèrègì jóbi. Kéwèkéwè ò ní káwọn èwe tiwa lọ. Ṣàgbàṣàgbà ò sì ní ṣàwa àgbà. Àṣàkú àwòdì àrùn kò ní gbé wà lọ́mọ lọ pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba. Ilé mi yá, ó tún dìjọ́ mẹ́jọ. àjò lè dòdò kó dídẹ má lè wò ó. Kò sí bó ṣe lè jẹ́ ajá ó padà já. Ẹ̀tọ́ dandan ní fakùkọ wípé kó kọ́. Ìran ràjòràjò ló ń padà sílé. Ewúrẹ́ bá jẹ lọ á padà sílé. Bàgùntàn bá jẹ lọ á padà sílé rẹ̀. Bọ́kọ̀rọ̀ kùnbó rọ̀ṣà ó máa dé bùdé padà. Ilé kókó kókó ìyẹn màmá ní gbàgbé. Ilé ilé Mádélé ni ó. Ilé Mádélé ni ó. Ọmọdà ilé Mádélé ni ó. Ilé Mádélé ni ó.
má sọ fájò dídòdò kó gbàgbé ẹ̀yìn.